eré bá mi ní ìlú Mọdákẹ́kẹ́ Àkọ̀ráyè ibẹ̀ ni wọ́n ti gbà mú. Olè léyìí. Àwọn mẹ́ta ní oògùn tá a bá lára rẹ̀ rè. Àti àwọn nǹkan tí a rí ní ọwọ́ rẹ̀ léléyìí báyìí. Gáàsì tuntun. Ó wọnú lé èso páànù tẹ́nìkan fẹ́ fi kan ilé rẹ̀. Wọ́n ti gbé orí masínì lọ, orí masínì rọ́ṣọ́ àárí o. Wọ́n la irin mọ́ ẹnìkan lórí. Àwọn la irin mọ́ ẹnìkan lórí, ẹnìyẹn ó ti wà ní hospital. Ní àárín gbùngbùn Mọdákẹ́kẹ́, àárín gbùngbùn ní inú ìlú. Mọdákẹ́kẹ́ nínú ìlú. Ibẹ̀ làwọn àbáyọ àwọn bandits. Gbogbo Mọdákẹ́kẹ́ bá a fẹ́ mú wọn náà ní ìjẹta rẹ̀ o. Irun tó ṣe lé lórí nìyí o. Irú dára mú wọn ní bòòsà, irú tó ṣe lé lórí nìyí o. Ọmọ fẹ́ máa jí pé ọmọ fẹ́ máa jí ọmọ gbé ni. Àdúsí àwọn bandits. Àwọn yòókù ti sá lọ. Ó dẹ̀ kọ̀ láti jẹ́wọ́ bí tí wọ́n wà. Ó kọ̀ láti jẹ́wọ́ bí tí wọ́n wà. So gbogbo ẹ̀yin ọ̀dọ́ everyone ẹ má sùn o. Ẹ jí o. A ti ṣe nínú àwọn mẹ́ta ni àwa rí, àwọn mẹ́ta la rí, ṣùgbọ́n nínú àwọn mẹ́ta yẹn ẹnìkan tí ọwọ́ tẹ̀lé léyìí àwa mọ̀ bóyá ju mẹ́ta ọ̀gán lọ ní eré bá mi ní Mọdákẹ́kẹ́ Àkọ̀ráyè ní àárín gbùngbùn Mọdákẹ́kẹ́ ibẹ̀ ni a ti rí arákùnrin yìí mú báńdíìtì ni òun pẹ̀lú àwọn oògùn àtàwọn nǹkan tó jí gbé òun ni ẹ̀ ń wò yìí àwọn yòókù rẹ̀ wọ́n ti sá lọ pẹ̀lú ìbọn àti ohun ìjà olóró tí wọ́n gbé lọ́wọ́. So àdẹ̀ mọ ibi tí wọ́n ságbà lọ àmọ́ ibi tí wọ́n lè wà so gbogbo everybody ẹ wà very very alert ẹ wà very very vigilant ẹ wà very vigilant àárín gbùngbùn ó láti gbà mú o kò ń ṣe inú igbó ní eré bá mi ní ìlú Mọdákẹ́kẹ́ Àkọ̀ráyè. Ẹ jí o gbogbo ènìyàn. Ẹni tó la irin mọ́ lórí ní ìsìn báyìí hospital náà rọ̀ ṣẹ̀ lọ ẹni tó tán náà lóògùn náà ó ti wà níbi tí wọ́n ti ń tọ́jú ẹ̀ ó ti wà níbi tí wọ́n ti ń tọ́jú ẹ̀ so ẹ jí o gbogbo ènìyàn. Àwọn nǹkan tó jí lélẹ̀ báyìí àwọn nǹkan tó jí lélẹ̀ báyìí ẹ wọ́rùn rẹ̀ oògùn nìyẹn o oògùn nìyẹn o nítorí kíní ni ọ̀bà ní kán sí gbogbo àwọn nǹkan tó sọ́mọ̀dì náà.